Ẹ ṣe léyìí láti surprise mi. Àánú tí ẹ̀yin gan òru kan sí Ọlọ́run kò fi bí ayé yín wò. Really, I have to appreciate a lot of people among you. Most people nínú yín àwọn tó dúró ìgbà tí Black Africa wà, ẹnìkan kọ́ ló ń jẹ́ Black Africa, gbogbo wa ní o. Gbogbo wa ní o, nítorí wípé akànfẹ́ nìkan ṣe olórí ni. Ìgbà tí Black Africa tún fì tó tún fẹ́ wó, ó tiẹ̀ wó ni àwọn kan dúró. Mi ò lè gbàgbé Simon. Ṣẹ́gẹ́tì mi, ìdí tí mi fi lè gbàgbé ẹ̀ stand by me. Ẹ tún wò gbà tí èjì ìbẹ̀rù fẹ́ jáde. Tí a ti kọ́kọ́ lọ ṣe mistake, Simon kan ti gbàgbé story. Part 2 ló lọ produce jáde ló fẹ́ gbé jáde níjọ́ yẹn. Ọlọ́run ló ní ká sọ̀rọ̀ kan ló wá fi sọ pé níbẹ̀ kọ́ ló ti bẹ̀rẹ̀, a ṣe tún wá bẹ̀rẹ̀ editing. A ṣe títí di on the 29th tó wá jáde. A dẹ̀ dúpẹ́ lónìí, bó ṣe jáde náà gbogbo ayé gbà á. Wọ́n ń wò lọ́tún lósì, kódà ẹ̀bẹ̀ ti ń bẹ̀ gbọ́ oríṣiríṣi ẹ̀bẹ̀ bí ẹjọ́ ẹbí Part 2 yẹn jáde ẹjọ́. Wọ́n ní kò lè tí ì jáde báyẹn ní sùúrù ẹ̀sìn fún máa ń dáadáa náà. Ẹ wò tán kókó. Ṣé mi ni mo ṣe ni àwọn tá a jọ ṣeré? Ta ni òkú pa nínú ẹ̀? Mo dúpẹ́ pé kìí ṣe pé ẹ wá sí ìlú lónìí. Kìí ṣe pé ẹ wá sọ wípé ẹ jẹ́ ká lọ sí fún bẹ́rí àwọn. Nígbà bí ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa Yomi Ogunmọ́lá. Ọ̀tẹ̀ wà nídìí iṣẹ́ wa gan. Ẹ̀yẹ́ má bá wọn kópa nínú ọ̀tẹ̀ o. Ọ̀tẹ̀ ni ò jẹ́ kọ́pọ̀lọpọ̀ pé nínú iṣẹ́ wa. Yomi Ogunmọ́lá jẹ́ ẹni tó yẹ pé kò yẹ kán gbàgbé ní industry. Àti Muyideen Aromire. Wọ́n dìtẹ̀ àwọn méjèèjì yẹn. Ilé ọ̀tẹ̀ ni wọ́n ń pè ní ọdún Ifá. Àṣírí ni mo sọ yìí. Bẹ́ẹ̀ bá ṣe ẹgbẹ́ sórí YouTube, I don't mind anybody. Nítorí pé kí ló ṣẹlẹ̀ ni pé wọ́n bá Yomi Ogunmọ́lá jà débi wípé nígbà tó kú wọn kò sẹ́ni tó yọjú wọn rárá. Tí ò yẹ kó rí bẹ́ẹ̀ rárá. Muyideen Aromire wà lára ẹni tó contribute to the growth àwọn ògògó. Ìgbà tá a ṣe The Wicked Boy, I was in The Wicked Boy. Muyideen Aromire ló handle camera on the director. Bọ̀bọ́ yìí wà multi-talented. Òun ló kọ́ èmi lẹ́kọ̀ọ́ bí mo ṣe ń ṣe pósítà Muyideen Aromire ni. Mi ì lè gbàgbé ẹ̀ rárá. Àwọn èso gidi so lára ẹ̀. Ọtí ń gbà ya kí ló dé ọ̀jẹ̀ ṣẹlẹ̀ níbi iṣẹ́ wa. Muyideen kú, àwọn èèyàn recognize Muyideen rárá. Muyideen ló yẹ ká máa celebrate. Òun ló fi ara jagun fún fíìmù tá à ń ṣe lónìí. Àwọn bàbá Ògúndé ò fẹ́ ká ṣe. Òun ló kọ́kọ́ ṣe fíìmù Apọnmita pẹ̀lú ẹkùn. Tí fíìmù yẹn dẹ̀ lálùbáríkà gbà yẹn. Ayé gbà yẹn àwọn olúkúlùkù ń bẹ láyé. Àwọn bàbá ló ní bíbó ń bọ láyé. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti kú báyìí ṣùgbọ́n ayé ò rántí Muyideen Aromire mọ́. Nínú àwọn tó ṣe tíátà ta ló kọ́kọ́ ṣe television station Muyideen Aromire ni. Òun ló tún kọ́kọ́ bẹ̀rẹ̀ pé kán máa ta property kan lọ ra lẹ̀ kán máa sọ pé estate òun náà ni orí estate yẹn ni wọ́n palẹ̀ lórí. Òun ló kó àwọn ọmọ tó kó wọn lọ sí Òṣogbo tó lọ ya fíìmù tí wọ́n dìtẹ̀ mọ́. Táwọn tó jẹ́ ìjẹ́ gangan tó jẹ́ ọmọ Èkó ọ̀nkú Jídé Kòsọ́kọ́ tán dìtẹ̀ mọ́. Tí wọ́n torí ẹ̀ sáàkì àwọn radical tí wọ́n ní kí wọn kan lé wọn kó tíátà. Muyideen Aromire kó fara jìyà fún ẹgbẹ́ ìsìgbọ́n wọn rántí ẹ̀ rárá. Ó máa ń dùn mí nínú tíátà ibi tí tíátà dé lónìí. Àwọn kan kò yẹ ká gbàgbé ẹ̀ mú ń bẹ̀ yín torí Ọlọ́run ẹ má bá wọn ṣọ̀tẹ̀ rárá. Ẹni tó bá ń ṣọ̀tẹ̀ kì í lọ síwájú. Ohun tí ò jẹ́ kí n kó ní NTP nítorí ìdí kan àti kejì ni. Ìgbà tán fẹ́ dá tampa sílẹ̀ mo wà níbẹ̀ níjọ́ yẹn. Mo wà lára àwọn tó sọ̀rọ̀ torí mi ò sọ̀rọ̀ bọ́tọ̀ bí lóní ẹ jẹ́ kejì sọ̀rọ̀. Mo dẹ̀ sọ̀rọ̀ mo sọ ìtàn tí Adelove sọ níjọ́ tí a lọ lé Adelove kó lórí oyè ní Òṣogbo. Adelove ni president wa, àwọn Jídé náà ló sponsor wa lọ sí Òṣogbo pẹ̀lú Aromire tá lọ yọ Adelove fún bẹ́ẹ̀. Mo tún sọ ìtàn nígbà tí mo wà pẹ̀lú Jimaliu lọ́fíìsì ẹ̀ torí mo ń lọ ọ́fíìsì ẹ̀ ńgbà yẹn. Jimaliu ò parí tẹ́nà tiẹ̀ náà kan tó lè kó bọ́ ṣiṣẹ́ Adelove. Jimaliu náà gégùn. Adelove sọ pé sẹ́ni èdè yìí ó ní bẹ́ẹ̀ ṣe tì mí jáde gbọ̀ngbọ̀n bẹ́ẹ̀ lẹ́ẹ̀ṣẹ̀ tì ẹni náà jáde. Jimaliu náà sọ pé ó ní kò sí ẹ tó débì tó máa fáìnì èyí sí ó ní wọn ò ní gbádùn orí ìjókòó ìjọba débẹ̀. Bàbá Jídé Bello náà lọ nígbà tí Bello lọ ń kọ Jídé kò sọ pé ẹ̀gbọ́n slow ẹ̀gbọ́n active bí ẹ̀gbọ́n ò lè ṣe nǹkan táwọn bá débẹ̀ àwọn máa ṣe ìgbà ẹlẹ́bí náà fẹ́ ṣe national prayer pẹ̀lú Jídé lónìí nǹkan ta ló achieve nù ta ló lè point out pé secretariat NTP tí wọ́n kọ́ fúnra wọn nígbà yẹn sẹ́ńtò lè ṣe achievement kankan rárá gbogbo kan débẹ̀ wọn lọ ni ìgbà tí wọ́n lọ dá tampa sílẹ̀ mo sọ pé
a kúrò nínú ìjàngbọ̀n à ń wọnú òṣòro lọ ni inú epo kan náà ni wọ́n ní kòtòkó kan kì í fọ́ lépo lẹ́ẹ̀mejì epo yẹn náà la tó gbé lọ síbì kan. So I'm begging you today now, please be united as a brother, as a loved one. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí ìfẹ́ wà láàrin wa. Yóò tẹ́ ẹ fi hàn nínú mi lénìí, ẹ fi hàn láàrin ara yín. Mo ń bẹ̀ mú inú tẹ́ ẹ ṣe níṣẹ́ ti ṣí ojú mi fún nǹkan kan tá a máa ṣe. Ìgbà tá a bá máa ṣe kinní yẹn, àwọn ọmọ tí wọ́n ti train, àwọn ọmọ tí wọ́n ti train, àwọn ọmọ tí wọ́n train, ẹ jẹ́ ká kó gbogbo wọn pọ̀ wá. Ká di one family. Ṣé gẹ́tì mẹ́tì? Tí ẹnìkan bá dẹ̀ ṣe fíìmù láàrin yín, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jọ push ẹ̀. Bí bọ̀bọ̀ yìí ṣe ń kọrin ambassador yìí bó ṣe ń kọrin tọ́lọ̀ fún ní talent yìí ó fẹ́ lọ kọrin pẹ̀lú Obesere láìpẹ́ yìí appreciation ẹ jẹ́ ká jọ push ẹ̀ jáde ká jọ fi sórí Facebook wa ẹ jẹ́ ká fi sórí TikTok wa ẹ jẹ́ ká promote ẹ̀ TikTok kì í ṣe family wa ẹ jẹ́ ká jọ jẹ́wọ́ ẹ̀ kó náà jèrè TikTok kó jèrè publicity. Ìgbà tí mo ṣe Jíbẹ̀rù tí mo gbé jáde láyìí kò dàbí fíìmù tó ti pẹ́ o ṣe ló dàbí fíìmù tó ti lójú àwọn èèyàn o. Mo ń bẹ̀ àwọn èèyàn pé máa bá mi share ẹ̀jọ̀ bá mi share ẹ̀ bá mi fi sórí Facebook ó dẹ̀ pọ̀ káàkiri and that's not so. Mo ń sọ fẹ́ nìkan wípé Èjìbẹ̀rù mo ní kò sí ọjọ́ kan tí èèyàn 1000 kì í wò láti ìgbà tó ti jáde ìjẹ́ ẹ̀ta bí jẹ́ ẹ̀rin kọ́ ló jáde báyìí and it's still moving. Ṣé get ready àwọn èèyàn sọ pé mi ò ní subscriber kí n má gbé jáde ńbẹ̀ mo ní rárá òun mi kí n gbé jáde ńbẹ̀ jẹ́ n fara jìyà lórí Black Africa. Ẹ jẹ́ kí n build channel yẹn mo ti ní channel yẹn tẹ́lẹ̀ tó ti wọ 34,000 subscriber kó ló di kó hack mi nígbà yẹn torí gbà yẹn máa ń gbé Prophet MK tí fẹ́ tán jáde. So ẹ jọ̀wọ́ torí Ọlọ́run ẹ jẹ́ kí ìfẹ́ wà láàrin wa ẹ má jẹ́ kí ojú ti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa gbogbo yín ni mo mọ rírì yín táìmù sí ni I have to be talking about individual. Ọlọ́run inú mi dùn wípé irú àwọn èdè pastor lónìí irú àwọn èdè wòlíì lónìí Black Africa ní foundation gbogbo wa náà bá lọ ṣe meeting ní Kàmúgàsà à ń ṣe ìṣòro à ń gbàdúrà à ń gbàwẹ̀ nígbà tán tó ń tajà náà àtúnyé ṣe é ṣebí yẹn lọ́lọ́run fi so èso kan jáde nínú ayé wọn báyìí èmi tí mo ṣiṣẹ́ ìránṣẹ́ yìí mi ò ní quality láti ṣe mi ò yẹ ń bẹ́ẹ̀ ṣùgbọ́n mi ò mọ tọ́lọ́run rí tó fi pè mí ṣẹ́gẹ́tì nígbà tí mo débẹ̀ yìí náà nísìnyí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orí tọ́lọ́run ṣe àtòkìkí tọ́lọ́run tó fún mi àti àánú tí mo rí gbà